الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ àdúrà wa gbà ó a rí bá ti ṣe a rí ọ̀nà gbígbà àgàrà ayé ò ní dá yín o pé ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gún yín lẹ́sẹ̀ ẹ ní tẹnugbó bí ọ̀hún ẹ máa bẹ nínú kí Ọlọ́run ọba títí láéláé ni Ọlọ́run á nífẹ̀ẹ́ yín bí sí ní láì tààlà bí akílẹ̀ ilẹ̀ illallah muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ọ̀tá mú wá fún wa láàárọ̀ yìí ni pé ìwúlò ewé àjẹ́òbàlé. Kí ni àwọn ìwúlò ewé àjẹ́òbàlé? Ẹ jẹ́ ká sáré ṣe kíákíá torí kò sí táì. Ìwúlò ewé àjẹ́òbàlé, àwọn ọ̀nà tá ń gbà lo ewé àjẹ́òbàlé. Màá kàn sọ díẹ̀ tó rọ́pọ̀. Ewé àjẹ́òbàlé nínú àwọn ewé tó gbajúmọ̀ ni. Nínú àwọn ewé tó ní ìwúlò ni. Kódà èmi ò ní tàn yín, ewé àjẹ́òbàlé ní ìwúlò débi pé gbogbo kọ́ńtírì tèmi lọ, àwọn kọ́ńtírì yẹn náà tún mọ ewé yìí tí wọ́n ń lò fún evil láti protect evil. Ó kàn lórúkọ mi táwọn ń pè ní wàláì. Ewé àjẹ́òbàlé gbogbo country tí mo lọ. Ẹ̀yin tẹ́ bá ń wo program mi dáadáa ẹ rí pé mo máa ń ṣe ewé àjẹ́òbàlé ní South Africa. Ó wà àwọn àtàwọn Malaysia. So ewé yìí kò síbi tí ó sí. Kò síbi tí ewé àjẹ́òbàlé yóò sí. Ó dẹ̀ wà effective gan. Gbogbo country tí mo dẹ̀ ti máa ń rí àwọn tó bá wà spiritual nínú ìlú náà a máa rí pé wọ́n lò. So ìwúlò ẹ̀ pọ̀ gan tí n bá ní kí n máa sọ mi lè sọ tán mo kàn ní kí n mú díẹ̀ wá kí n fi ṣe ayé láǹfààní ni. Torí tẹ̀dá bá ti kú àwọn nǹkan tó bá ṣe ló máa jẹ́ èrè ẹ̀ ló máa jèrè ẹ̀. So èyí káwọn èèyàn jẹ́ àǹfààní. Number one, báwo la ṣe lè lo ewé àjẹ́òbàlé fún oyún ìju? Ẹ share program yìí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù lónìí torí mo rí pé mo ti late. Ẹ dẹ̀ máa pàdé wa níbí ní every 8:30 in the morning Nigeria time. Ẹ máa pàdé wa lórí live ń bí. Báwo la ṣe lè lo ewé àjẹ́òbàlé fún oyún ìju tá mọ̀ sí kí ni o fibroid? Ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ máa kọ́ lẹ̀ bẹ́ẹ̀ yẹn oògùn oyún ìju fibroid. Mi ìfẹ́ mọ̀ bó ṣe tóbi tó o. Mi ìfẹ́ mọ̀ bó ṣe tóbi tó. Oyún ìju yóò lágbára débi pé wọ́n mọ fi ń ṣèèyàn. Ẹni tó oyún ìju bá ń dà láàmú tó bá menstruate period ẹ̀ ò ní tètè stop. Ìgbà míì gan time period ẹ̀ ò ní tì tó akọ̀rẹ́ dédé pé ẹ̀jẹ̀ dédé bẹ́ nídìí tẹ̀jẹ̀ dédé ń dà lára ẹ̀. Oríṣiríṣi nǹkan ló máa ń lóyún ìju yìí máa ń fà. Tóyún bá dẹ̀ ti ń pé bíi 2 months 1.5 months 2 months tóyún bá ti ń pé lára ẹni tó lóyún ìju tó wá lóyún original oyún gidi láàrin 2 months tóyún gidi fi fẹ́ hù yẹn oyún ìju yẹn máa pa oyún original tó ní. So ẹni tó lóyún ìju máa ní miscarriage. Ìyẹn tó bá jẹ́ pé fibroid yẹn oyún ìju yẹn ó wà nínú womb ẹ̀. Tóró máa ń wà nínú womb ó tún máa ń wà ní outside womb. Tóyún ìju bá wà nínú womb ẹni yẹn àti lóyún ẹ̀ àti bímọ ẹ̀ ó máa lágbára gan o. Ṣùgbọ́n arírú ẹ̀rí torí kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe la fi máa ń sọ fún yín pé Ọlọ́run ọba ló ń control ayé. Mo réyàn tí fibroid wà inú womb ẹ̀ ọmọ yẹn ó dẹ̀ lóyún nínú womb ẹ̀ but ìnira pọ̀ o ìnira pọ̀ o èmi gangan ló ṣẹlẹ̀ sí so ìnira pọ̀ o ìtọ́jú pọ̀ ọmọ yẹn hù nínú fibroid yẹn ó dẹ̀ bí ọmọ náà sáyé. Ẹ ti understand nsìn. So fibroid máa wà nínú womb ó tún máa wà outside womb. Tó bá wà outside ẹnìyẹn lè bímọ tí ò bá ti sí nínú uterus ẹ̀ ẹnìyẹn lè lóyún kó bímọ. Àmọ́ tó bá wà nínú womb ṣé mọ̀ pé inú womb náà lóyún ti fẹ́ live. So ó máa ní oyún original lára torí fibroid oyún ìju Yorùbá pé lẹ́kọ̀ọ́ púpọ̀ jù kọ́ fi pé lóyún ìju ni pé just something like tó kàn wà sacked síbẹ̀ bí pé wọ́n rápù ọ̀rá wọ́n rápù ẹ̀ ó wá rí bí bọ́ọ̀lù ó wà ń bẹ̀. Tí oyún original bá ti ń grow ṣe pé oyún original dẹ̀ ó ní life ń tiẹ̀
tó bá ti ń wọ bí 2 months oyún ìju máa kọlù ó máa bàjẹ́ torí wọn lè gbé papọ̀ tírú ẹni bẹ́ẹ̀ bá ra àwọn oògùn kọ̀ọ̀kan lò ó mo sọ pé mo rírú ẹ̀ rí tó bá ra àwọn oògùn kọ̀ọ̀kan lò ọmọ yẹn lè survive láti inú uterus yẹn láti inú kíní so ká má fọ̀rọ̀ gùn ẹ ṣe programu yìí bá oògùn oyún ìju lélẹ́yìí kò bá wà níta kó wà níta uterus kó wà níta ilé ọmọ àbí kó wà ní inú ilé ọmọ báwo ló ṣe lè lo ewé àjọbàlé láti ṣe kíni o láti kí ọ oyún ìju tá mọ̀ sí fibroid bá mi gẹ́ẹ̀tì ewé àjọbàlé bá mi gẹ́ẹ̀tì èso bàrà bá mi gẹ́ẹ̀tì èso láà funfun bá mi gẹ́ẹ̀tì ìmí ọjọ́ bá mi gẹ́ẹ̀tì kọ́hún bá mi gẹ́ẹ̀tì kọ̀lá bá mi gẹ́ẹ̀tì ẹ̀tù ìbọn ìbílẹ̀ kọ̀lá gbígbẹ ẹ̀tù ìbọn ìbílẹ̀ ata ìjọsìn àwọn nǹkan wọ̀nyí ló máa wá gún gbogbo nǹkan wọ̀nyí wàá gún lágúnmu wàá wá sa sí bòjì bòjì ò ní sa sóòrùn bòjì lẹ́ máa sa sí jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí oògùn oyún ìju oògùn fibroid oyún ìju ewé àjọbàlé èso bàrà ẹ̀gúsí èso láà funfun ìmí ọjọ́ kọ́hún blálà àbí ẹnìkan kọ̀lá gbígbẹ ó wà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ̀tù ìbọn ìbílẹ̀ ata ìjọsìn àwọn nǹkan wọ̀nyí ló fẹ́ gún papọ̀ tó bá ti gún papọ̀ sá síbòjì kó gbẹ kó wá tún gún kó wá kú kó sọ di powder bí èlùbọ́ ẹni tó ní fibroid yẹn ó máa lo ìlàjì síbí ìjẹun síbí tá a fi ń jẹun nírin yẹn á bu ìlàjì ẹ̀ ó máa lò pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ tó bá wá jẹ́ pé ẹni tó ní ọ̀sà ni ẹlòmí lè ní ọ̀sà ṣẹ́mọ̀ pé kò ní lè lo kíní yẹn pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ kó máa lò pẹ̀lú omi tó lọ́wọ́ọ́rọ́ ẹ ti understand yín sìn kó máa lò pẹ̀lú omi tó lọ́wọ́ọ́rọ́ àbí kó máa lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ àwọn mi lè lò pẹ̀lú ọtí òyìnbó tó bá bí gin bá jẹ́ tó mú àmọ́ fún mùsùlùmí innamal a'malu wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun kulli da'i lahu dawahu faltatlibu dawahu lidayikun falatatlibuhu bi haram so Ọlọ́run tí lóun ò fi ìwòsàn wá síbi nǹkan tó ń ṣe léèwọ̀ fún wa ìwọ ọmọ mùsùlùmí oògùn oyún ìju tí mo kọ yìí ló pẹ̀lú warm water omi tó lọ́wọ́rọ́ àbí kò ló pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ tó bá ní ọ̀sà bí sínú láì tààlà ó máa yọ́ dànù ní yẹn fibroid yẹn ẹlẹ́kejì number 2 oògùn fibroid náà tún ni ewé àjọbàlé báwo ló ṣe lè fi ewé àjọbàlé wo fibroid ẹlẹ́kejì lélẹ́yìí o oògùn fibroid oògùn oyún ìju ẹlẹ́kejì ẹ gẹ́ẹ̀tì ewé àjọbàlé tútù ẹ bá mi gẹ́ẹ̀tì èpo igi pàǹdọ̀rọ̀ the sausage tree èpo igi èpo igi pàǹdọ̀rọ̀ ẹ̀rù ẹ béèrè ẹ̀rù lọ́dọ̀ àwọn eléwé ọmọ then àìdán then èso bàrà àlùbọ́sà tá fi ń sebẹ̀ kọ́hún akọ̀kọ́hún àbí kọ́hún blálà ọmọ atare tó pọ̀ ìyèrè tó pọ̀ lẹ́ẹ̀kan sí oògùn oyún ìju lẹ́lẹ́kejì ewé àjọbàlé tútù èpo igi pàǹdọ̀rọ̀ ẹ̀rù ó wà lọ́tọ̀ ẹ̀rù àwọ̀ká àbẹ́ ẹ̀rù ọlọ́run là ẹni ẹ̀rù ìwé àjọbàlé èpo igi pàǹdọ̀rọ̀ ẹ̀rù àìdán onígun mẹ́rin èso bàrà ẹ̀gẹ́ wẹ́wẹ́wẹ́wẹ́ àlùbọ́sà tá a fi ń sebẹ̀ ẹ̀gẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kọ́hún akọ̀kọ́hún àbí kọ́hún blálà ọmọ atare tó pọ̀ pẹ̀lú ìyèrè tó pọ̀ ẹ máa ṣe lágbo ni share program yìí tẹ́ bá ti ṣe lágbo pẹ̀lú omi kan omi ògì omi dùn lẹ́ máa fi ṣe lágbo ẹni tó ní fibroid yẹn ó máa mu kọ́ọ̀pù kan láràárọ̀ síwájú kó tó jẹun bí sínú láì tààlà fibroid yẹn ó máa kúrò nínú system ẹ̀ tó ró wà nínú nǹkan tó ń da àwọn sísítà wa àwọn ìyá wa lóbìnrin ó ń dà wọ́n láàmú púpọ̀ jù ẹlẹ́kẹta number 3 báwo la ṣe lè lo ewé àjọbàlé fún ikọ́ ẹni tó ń wúkọ́ ikọ́ èyíkéyìí ikọ́ ife oríṣiríṣi àwọn ikọ́ bá mi gẹ́ẹ̀tì ewé àjọbàlé tútù wà bá mi gẹ́ẹ̀tì ewé ọ̀dúndún wà bá mi gẹ́ẹ̀tì ewé ọ̀mísìmísì ewé ojú ológbò ewé ọ̀dúndún ewé àjọbàlé èpo igi pèrègún ẹ̀rù alamọ àbẹ́rù ọlọ́run àbẹ́rù àwọ̀ká àlùbọ́sà eléwé
ẹ máa ṣe àwọn nǹkan wọ̀nyí lágbo tẹ́ bá ti ṣe lágbo ẹni tó ń wúkọ́ yẹn kó máa mú bí sí ní láìta like click love and like ẹ share program yìí. Number 4, báwo la ṣe lè lo ewé àjọbàlé fún inú tó ń kùn gbùrùrù tí inú èèyàn máa kùn gbùrùrù tí inú ẹ̀ ò ní settle. Àwọn nǹkan tó máa ń fà á ẹni tó bá ní náà rùn tí náà rùn bá pọ̀ jù lára inú ẹ̀ máa kùn gbùrùrù. Ẹni tó bá látọ̀ sí tó ti pẹ́ lára inú ẹ̀ máa kùn gbùrùrù. Ẹni tó bá dẹ̀ ní ìpákè tó ní aníà ó máa fẹ́ ti inú ẹ̀ ikú ẹ̀ máa kùn. Àbẹ́ni tó ní ìró àtẹni tó ní jẹ̀díjẹ̀dí tó ní dysentery ó máa jẹ́ kí inú kùn gbùrùrù. Tí inú èèyàn bá kùn báwo ló ṣe lè lo ewé àjọbàlé fún? Ewé àjọbàlé fún ẹni tí inú ẹ̀ ń kùn. Number 4, gẹ́ẹ̀tì ewé àjọbàlé, gẹ́ẹ̀tì egbò ifọ̀n, gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé, gẹ́ẹ̀tì ìyèrè, gẹ́ẹ̀tì kọ́ún, gún àwọn nǹkan wọ̀nyí lágúnmu kẹ́ máa fi mu ẹ̀kọ gbígbóná ìlàjì ṣíbí ìjẹun kẹ́ máa fi mu ẹ̀kọ gbígbóná. Number 5 yìí a ti ṣe sí skit ẹ máa rí oògùn ìpá. Ẹ mọ ìpá tó máa ń wú sí ẹpọ ọkùnrin. Ìpá ó dẹ́ pé òyìnbó ẹ̀ ní hydrosil. Ẹ tó nípa lẹ́pọ̀n operation ẹ̀ wọ́n sábà máa ń ṣe operation ẹ̀. Àmọ́ torílẹ̀ Yorùbá fibroid àti ẹni tó ní hydrosil ojú ivu ó wà ń bẹ̀ púpọ̀ jù fún wọn nílẹ̀ Yorùbá kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílùú òyìnbó. Nílẹ̀ Yorùbá fáwọn ọmọ Yorùbá fáwọn ọmọ Nàìjíríà ẹni tó bá ní oyún ìju àbí tó ní ìpálẹ̀pọ̀n so tó bá fẹ́ àti lọ ṣe operation ẹ̀ ó máa fẹ́ jẹ́ 50-50 torí pé kí ni ivu máa ń tojú bọ̀ ẹ̀mí òkùnkùn máa ń tojú bọ̀ operation ẹ̀ tó bá nípa abẹ́ni tó ní oyún ìju tó fẹ́ lọ ṣe operation ẹ̀. So oògùn ẹ̀ wá lélẹ́yìí torí gbogbo nǹkan wọ̀nyí ló lágbo. Mo ní oògùn fibroid mo lágbo fibroid tó pé tó bá lò ó tó bá ti tó pé bó ti tóbi ó máa yá bí pé èèyàn ń bímọ ni. Bẹ́ẹ̀ ni ẹ get. So oògùn ẹni tó ní ìpá hydrosil tó ní ìpálẹ́pọ̀n ọkùnrin ẹ share program yóò ń da àwọn èèyàn láàmú. Ṣe rí quick erection, quick ejaculation àti low sperm count àti ìpá yìí òun ni wọ́n kó wá láti evil world tó fi ń ta àwọn ọkùnrin lọ́rẹ ní Nàìjíríà nísìn. Ẹ ra àwọn ọkùnrin ayé àtijọ́ ìpá ò pọ̀ èèyàn mélòó lẹ́rìí tó nípa ṣùgbọ́n àmọ̀pá ìsàn yẹn wà. Ṣùgbọ́n nísìn kọkùnrin kátọ̀ ọmọkùnrin lẹ kó má lè dọmọ ó ti pọ̀ jù. Kọ́ nǹkan ọmọkùnrin kó má máa gbé pẹ́lí ní táìmù tó yẹ kó gbé pẹ́lí àbí tó bá fẹ́ pàfọ́ọ̀mù pẹ̀lú ìyàwó ẹ̀ á di pé ó dẹnu kọlẹ̀ àbí pé kó fẹ́ pàfọ́ọ̀mù pẹ̀lú ìyàwó ẹ̀ kó tó di pé ó ń fẹ́ máa wọnú kíní ó ti release. So gbogbo kíní wọ̀nyí àdánwò ńlá ni tí wọ́n kó wá láti evil world tó fi ń ta àwọn ọkùnrin lọ́rẹ. Èmi ò tán èmi gbé ẹ débẹ̀ ni o reality lèmi ń sọ o. Bẹ́ẹ̀ ni so the same thing ìpá yìí náà kọkùnrin nípa lẹ́pọ̀n hydrosil oògùn ẹni mo fẹ́ kọ́ yìí kò sí time. Ọkùnrin tó bá nípa ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ click love and like ẹ like program yìí ṣe ẹ like nǹkan tá ń sọ ni ẹ bá wa like ẹ torí tọlọ́hun. Ẹ get ewé àjọbàlé fẹ́ni tó ní hydrosil tó nípa ewé àjọbàlé tútù wọ́n á bá mi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ẹnu òpìyè òun rí bí okùn tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí òun náà máa ń lóje àmọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹnu òpìyè ewé àjọbàlé ẹ̀pà ikún kọ́hún bílálà àbákọ kọ́hún èyíkéyìí nínú kọ́hún jẹ́ kí n tún sọ fún ẹ ẹni tó ní ìpálẹ́pọ̀n hydrosil oògùn ẹ̀ lèmi ń kọ́ ẹ̀ yìí tó dáwọn èèyàn bẹ̀rù operation ẹ̀ òótọ́ dẹ̀ ni operation wọ́n máa ń dúró sí díẹ̀ fún wọn ni ó ti yẹ yín sìn so ṣùgbọ́n ẹni tó wà ní operation yóò kún fún bẹ́ẹ̀ lọ́hùn òun náà dúró digbí ni so oògùn ẹ̀ lélẹ́yìí ẹni tó nípa lẹ́pọ̀n ọkùnrin tó nípa so ewé àjọbàlé ọ̀rọ̀ ẹnu òpìyè ẹ̀pà ikún kọ́hún kò bá jẹ́ sebẹ̀ kò bá jẹ́ blálà kò bá jẹ́ akọkọ́hún kọ́hún egbò ìnábírí egbò túdè bàká àwa gẹ́ẹ̀tì akọ òkúta ó lè ṣa mẹ́sàn-án ó dẹ̀ lè ṣa oye tó bá wù á kó sísàlẹ̀ kòkò àwa kó gbogbo nǹkan ta kà síwájú yẹn á kó lé orí akọ òkúta yẹn àwa sè pẹ̀lú omi dùn pẹ̀lú omi kan omi ògì omi dùn omi kan ló máa fi sè ẹni tó nípa lẹ́pọ̀n yẹn ó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ lá máa mu àgbo yẹn so ìpara èyí tá máa fi pa ìpá yẹn níta lélẹ́yìí ewé làpálàpá datrova funfun ewé làpálàpá funfun igi ẹ̀ èso ẹ̀ sídìí làpálàpá yẹn
tẹ́ bá la síìdì làpálàpá ẹ máa rí síìdì black kan nínú ẹ̀ tẹ́ bá la síìdì black yẹn ẹ máa bá kinní kan funfun nínú ẹ̀ bí ẹ̀gúsí báyìí òun lẹ máa ṣà tó máa pọ̀ ẹ wá lọ akúnná ìyẹn funfun nú ẹ̀ yẹn lẹ́lọ̀ takúnná ẹ wá pò pọ̀ mọ́ òrí bó bá ṣe ń mu àgbo yẹn ẹni tó ní ìpalẹ́pọ̀ yẹn kó máa fi kinní tẹ pò mọ́ òrí yìí kó máa fi pa níta bí sínú láìta aláìpánà àwọlé pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run tó rọ́lọ́run ọba ló ń kọ̀ntró ayé. Number 5 nìyẹn. Number 6, báwo la ṣe lè lo ewé Ajeobale fún memory booster? Báwo la ṣe lè lo fún ìsọ̀yè? Báwo la ṣe lè lo ewé Ajeobale fún ìsọ̀yè? Báwo la ṣe lè lo ewé Ajeobale fún ileham? Báwo la ṣe lè lo ewé Ajeobale fún ohun mọ̀? Báwo la ṣe lè lo fún memory booster? Ọmọ kékeré tó ń gbàgbé nǹkan, ọmọ kọ́ṣẹ́, ọmọléèwé, ọmọlékéwú, àbágbàlagbà tó ń gbàgbé nǹkan, báwo lẹ ṣe lè lo ewé Ajeobale fún? Ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní, ẹ click love and like kí n mọ̀ pé ń wò mí, ẹ mọ̀ pé inú dúdú ló máa mórí yá, ẹ bá click love and like èèyàn náà mọ̀ pé àwọn èèyàn wà bí wọ́n ń wò mí. So ogun ìsọyè, bá a ṣe lè lo ewé Ajeobale fún sọyè, ẹ bá mi get ewé Ajeobale, ileham, ìsọyè, ẹni tó ń gbàgbé nǹkan tí ò fẹ́ máa gbàgbé, kódà kó jẹ́ páyé ni wọ́n ń jẹ́ kó gbàgbé nǹkan, kódà kó jẹ́ ayé ni wọ́n ń jẹ́ kó máa gbàgbé nǹkan, ó gbọ́ ọ mọ̀ pé ayé máa ń kó làákà èèyàn ní practical ní evil wọ́n máa gbé orí àgbò sílẹ̀ báyìí, wọ́n á gbé orí àgùntàn sílẹ̀ báyìí, wọ́n á wá la orí àgùntàn, wọ́n á kó ọpọlọ àgùntàn, wọ́n á la orí àgbò, wọ́n á kó ọpọlọ àgbò, wọ́n á wá ṣéǹjì ọpọlọ àgbò sí ọpọlọ àgùntàn, wọ́n á gbé ọpọlọ àgùntàn, wọ́n á gbé sí ọpọlọ àgbò, wọ́n máa wá ṣe bẹ́ẹ̀, wọ́n wá néèmù orúkọ èèyàn sí irú ẹni bẹ́ẹ̀ ọpọlọ ẹ̀ ó dọ́ọ̀lù bí ọpọlọ àgùntàn ni. So tó bá jẹ́ pé ayé ló kó làákà èèyàn àbó jẹ́ náṣọ́rà wá lọ fi ewé Ajeobale tí mo fẹ́ kọ́ ẹ̀ yìí wá lọ fi tírìtì ògùn ìsọ̀yè tó lágbára ṣé fáwọn ọmọ ẹ torí pé wọ́n fẹ́ máa wálẹ̀ ní academically àbí wọn jáfáfá tó ọpọlọ wọn ò ṣí tó. Ẹ gẹ́ẹ̀tì ewé Ajeobale ògùn ìsọ̀yè àbí ká pè ní ohun mọ̀ àbí ká pè ní ileham àbí ká pè ní memory booster, gbogbo èdè láti sọ yẹn. So ewé Ajeobale tútù fún ìsọ̀yè, ẹ máa wá já ewé ìyeyè, igi ìyeyè, ewé ẹ̀ àti èso igi ìyeyè, ewé ìyeyè, èso ìyeyè, ewé Ajeobale tútù. Ẹ wá gẹ́ẹ̀tì àkùkọ adìẹ tó ti gbó dáadáa, àkùkọ adìẹ tó gbó dáadáa, ìwọ tó jẹ́ mùsùlùmí pa nípa halal, wá gbé àkùkọ adìẹ yẹn sínú kòkò, wá kó èso ìyeyè lé lórí àti ewé ìyeyè àti ewé Ajeobale, kó wá fi odidi atare kan sí, wá jó. Tó bá ti jó kó lọ kó kúnná, ó máa pọ̀ dáadáa, ẹ lè lò tán láàrin ọdún kan. Tó bá ti lọ, tó bá ti kúnná dáadáa, máa bu ṣíbí kan ṣíbí méjì bù sínú kọ̀ńténà kan, dá oyin ọ̀ríjínà, oyin ìgàn ọ̀ríjínà, oyin dálé lórí, ẹ mix ẹ̀ papọ̀, máa la, ìwọ ìyá gan máa la, ìwọ bàbá máa la, àwọn ọmọ máa la, torí nǹkan kò dá kọ́pọ̀ lọ́mọ sharp. Tó bá tuntun tó tẹ́ láti látọ́, ẹ tún bù nínú powder, ẹ tún bù sínú kọ̀ńténà, ẹ tún dá oyin ìgàn sí, ẹ ṣáà make sure pé oyin yẹn ó jẹ́ oyin ìgàn, ó jẹ́ oyin ọ̀ríjínà. Gbogbo nǹkan tá ń sọ yìí tó bá lè ṣe a lè ṣe fún ẹ o. Nǹkan tá ń ṣe ní Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department, gbogbo nǹkan là ń ṣe. O fẹ́ ọ̀ǹtú ni à ń ọ̀ǹtú, o fẹ́ hàn odidi àlìkùrìánì, o fẹ́ ka odidi àlìkùrìánì, o ní special prayer, ẹ contact wa ní Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. O fẹ́ ọ̀ǹtú ni à ń ọ̀ǹtú, o fẹ́ àwọn product wa ni ó wà nílẹ̀, o fẹ́ ká bá ẹ ṣiṣẹ́ ní special package ká bá ẹ ṣe, o fẹ́ ká gbà ẹ lọ́wọ́ ayé ni Ọlọ́run la máa pè síbẹ̀. Àwa ò ní seek refuge fún ẹ ní evil world, torí tá bá seek refuge fún ẹ ní evil world, smiling and suffering ni ogun yẹn á lọ, wọ́n á tún dá mi padà sínú life ẹ. Àwa ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos, ibẹ̀ la wà after ẹlẹ́kọ̀ọ́. Ẹ WhatsApp wa àbí kẹ́ contact wa àbí kẹ́ pè wá direct lórí nọ́mbà +234 810 913 1425. Ẹ dẹ̀ bá wa dá sí ètò mọ́ṣáláṣí project tá ń ṣe, ẹ bá wa dá sí ètò àwọn ọmọ aláìní, ẹ bá wa dá sí ètò àwọn opó, ẹ fi ájà àti umura ẹ fi ta wá lọ́rẹ ní organization wa. Charity account ní 0123 214254, account number fáwọn aláìní 0123 214254, Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo details yẹn wà lórí program tá ń ṣe yìí. Kò wá síbi tẹ́ ẹ wà tí product wa ò dé tá àti lè send nǹkan sí ẹ. Àwọn tó bá ti ń follow wa ti pẹ́, ẹ̀rí báyìí máa ń send nǹkan ní South Africa,
ẹ rí i pé kò sí country tá a kì í sẹ́ndì kan sí gbogbo àtàwọn South Africa. So number 7, báwo la ṣe lè lo ewé àjọbàlé fún ẹni tí díẹ̀ yọ tó ní pile hemorrhoid. Ìdí yíyọ yìí ó máa ń pa nǹkan ọmọkùnrin èèyàn tó bá jọkùnrin ní díẹ̀ yọ, ìdí yíyọ máa ń pa nǹkan ọmọkùnrin. Àwọn ọkùnrin adáràn kọ́ ló ń ṣàánú wa ni oríṣi nǹkan pọ̀ á láti wà very careful tó lè pa nǹkan ọmọkùnrin. Kí pípa nǹkan ọmọkùnrin sì ní Ọlọ́run fún wa ká máa fi gbádùn ni. So á láti wà very careful. Á láti wà very careful. Ẹ máa rọ́ ọmọ 20 something nísì kò lè ṣe déédéé mọ́. Á láti wà very careful. So oògùn pile ẹni tí díẹ̀ yọ báwo la ṣe lè fewé àjọbàlé treat ẹ. Ẹ share program ẹ rí pa àwọn topic tí mo mú wá fún yín láàárọ̀ ó wà effective. Then máa join wa every morning 8:20 Nigeria time 8:20. Máa join wa Nigeria time 8:20. Ẹ máa join wa ní live láràárọ̀ báyìí 8:20 wọ 9 torí mi náà táìmù yẹn ò tí ì balance. Ẹ kú iṣẹ́ Abdul Ala yá pàṣẹ. Ó di ẹyin sí. So ẹni tí díẹ̀ yọ ìròbó ní Yorùbá máa ń pè ìròbó pé wọ́n ní ó ní ìròbó àbí òròbó. Pile hemorrhoid. Báwo la ṣe lè léwé àjọbàlé fún? Bá mi get ewé àjọbàlé ẹni tó fẹ́ treat hemorrhoid, tó fẹ́ treat pile, tó fẹ́ treat ìròbó yíyọ, ọkùnrin ni obìnrin ni, ó ti pẹ́ lára ẹ̀ ni wọ́n fi ṣe ni torí wọ́n máa fi ń ṣèyàn náà. Get ewé àjọbàlé tútù, get èpo igi àgánwó, get tewé tegbò igi ewúro, that is bitter leaf, ewé ẹ̀ àti igi ẹ̀ àti egbò ẹ̀ rútù ẹ̀ pẹ̀lú ewé àjọbàlé pẹ̀lú èpo àgánwó, get egbò awogba àrùn, get àlùbọ́sà eléwé, get kànáfùrù, wá ṣe gbogbo nǹkan wọ̀nyí lágbo. Ẹni tó ní hemorrhoid tó ní páìlì yẹn kó máa ṣe kíni o, kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́. Omi ògì. Ordinary omi ni kó fi kí lágbo, ordinary water ni. Ó ti yẹ yín sí lẹ́ẹ̀kan sí ẹni tó fẹ́ treat pile tí díẹ̀ yọ oògùn ìdí yíyọ lélẹ́yìí pile hemorrhoid. So bá mi gẹ́ẹ̀tì ìròbó ẹ tí díẹ̀ yọ, so gẹ́ẹ̀tì ewé àjọbàlé, gẹ́ẹ̀tì èpo igi àgánwó, gẹ́ẹ̀tì tígi tewé tegbò igi ewúro, wàá gẹ́ẹ̀tì ewé ewúro, wàá gẹ́ẹ̀tì igi ẹ̀, wàá gẹ́ẹ̀tì rútù ẹ̀, bá mi gẹ́ẹ̀tì egbò awogba àrùn, bá mi gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù, ṣe lágbo. A ó máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ bí sínú láì tààlà ẹni tí díẹ̀ yọ yẹn yóò wọlé. Thank you very much Mr. Ọlọ́run gbẹ́bẹ́ Zalcam. Ẹ ṣeun thank you very much. Ẹ ṣe Allahumma àmín. Ẹni tí ò rí gbẹ́yà tó fẹ́ yàgbẹ́ báwo ló ṣe lè fi ewé àjọbàlé treat ẹ̀? Ìgbẹ́ yíyà ẹni tí ò rí gbẹ́yà bá mi gẹ́ẹ̀tì ewé àjọbàlé, gẹ́ẹ̀tì egbò tẹ́yọ̀, gẹ́ẹ̀tì kọ́ún, gẹ́ẹ̀tì obì àjópa, gẹ́ẹ̀tì èso aworonso díẹ̀, gẹ́ẹ̀tì kànáfùrù àti yèrè, ẹgún gbogbo nǹkan wọ̀nyí lágúnmu, ẹgún lágúnmu kó mú bí powder, kẹ́ máa fi mu ẹ̀kọ gbígbóná àbí kẹ́ fi warm water ló ìlàjì síbí jẹun. Ẹni tí ò rí gbẹ́yà yóò rí gbẹ́yà bí sínú láì tààlà wọ́ọ́rọ́wọ́. Abdul Ala come here. Oògùn làkúrègbé. Kí ló ń jẹ́ làkúrègbé? Ó máa ń sábà ṣe àwọn àgbàlagbà láyé ìgbà yẹn àmọ́ ń sìn ó ti ń ṣe àwọn ọ̀dọ́ náà làkúrègbé. Tí ẹ̀jẹ̀ ò bá circulate nínú àwọn vein, tí ẹ̀jẹ̀ kò bá circulate nínú vein dáadáa, ibi tẹ́jẹ̀ ò ti circulate yẹn ó máa ro ẹni yẹn, so kò ní lè gbé bẹ̀ yẹn, especially ó máa ń ṣẹlẹ̀ sẹ́sẹ̀, ẹsẹ̀ ló sà máa ń ṣẹlẹ̀ sí, kò ní lè gbé, kò ní lè ṣe, wọ́n á ní làkúrègbé ń dà láàmú. Tẹ́jẹ̀ ò bá ti circulate wọnú àwọn vein kan, nǹkan tó ń jẹ́ làkúrègbé nìyẹn. So tí ó ṣàn dáadáa, ya go inside, go and eat your food. Ẹ máa bá mi gẹ́ẹ̀tì ewé àjọbàlé, rúùtù egbò igi ọ̀pẹ, rúùtù igi ọ̀pẹ, ẹ gẹ́ẹ̀tì àìdán, ẹ gẹ́ẹ̀tì ẹ̀rù àwọ̀nká àbí ẹ̀rù ọlọ́run ńlá, ẹ̀rù alámọ̀, ẹ gẹ́ẹ̀tì egbò ìpẹ̀ta, ẹ gẹ́ẹ̀tì yèrè. Lẹ́ẹ̀kan sí ẹni tí làkúrègbé ń dà láàmú, mo ti sọ mí ní làkúrègbé fún ẹ, mo ti sọ nǹkan tó ń fa làkúrègbé fún yín. Allahumma àmín. Mr. Ọlá ọmọ ọba
ìbà oníbejì ọlọ́run gbàdúrà yín wọ́n ní ká kí ni lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó bí àwà gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ yín o ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú wa gara yóò ní da yín pápá yóò ní mú yín ẹ̀gbọ́n yóò ní gun yín lẹ́sẹ̀ ẹ máa bẹ nínú kí ọlọ́run ọba títí láéláé ni bí sínú láì tààlà ẹ ní mọ̀ nira torí èrò pọ̀ tó ń ṣe irú nǹkan tá ń ṣe ìlọ́ online ṣùgbọ́n èyí kan ṣù sí wa pé you love us àjẹ́ nǹkankan ọlọ́run ọba ní nǹkan èrò pọ̀ irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ ẹni tó bá ní kò sí irú ó ń tọra ẹ̀ ní o so àwa ò sọ pé kò sí irú wa la fi appreciate gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa a appreciate yín èrò pọ̀ lọ́la ìgan tó ń ṣe kíní o fáàtì pé à ń kọ yín ní nǹkan ni but èrò pọ̀ tó ń kọ́ yàn comment ẹ ò fẹ́ sọ pé títí ẹjọ́ original ayé ò fẹ́ mọ̀ original wọ́n ṣà ń lazy ni so a kí gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú àmọ́ lórí adẹ́kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe tagbátẹrù ṣèkì àfàgbà láti wá sí Nàìjíríà àmọ́ lórí ẹ kú ìnáwó ẹ kú gbogbo nǹkan tẹ́ ṣe fún wa ọlọ́àsán ilẹ̀ sàn lórí so lẹ́ẹ̀kan sí Ògún làkúrègbè ẹgẹ́ ti ewé Ajeobale egbò igi ọ̀pẹ àìdán ẹrù egbò ìpẹ̀ta ìyèrè ẹgún gbogbo nǹkan wọ̀nyí lágùn mu tẹ́ bá ti gun lágùn mu ẹ máa fi mu ìlàjì síbi ìjẹun ẹ̀kọ gbígbóná tàbí omi tó lọ́wọ́rọ́ lẹ máa fi lò bí sínú láì tààlà gbogbo ẹni tó bá ní ìpèníjà yẹn lágbára Ọlọ́run ó máa kúrò ń bẹ̀ ìwúlò ewé Ajeobale nìyẹn báwo la ṣe lè lo ewé Ajeobale fẹ́ni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókó aláǹtakùn báwo la ṣe lè lo ewé Ajeobale fún gẹ́ẹ̀tì ewé Ajeobale tútù gẹ́ẹ̀tì ewé imi esu tútù dáìsí ewé pákú dúdú òun náà ni wọ́n pèlè ewé rẹ́rìn kòmí tútù gẹ́ẹ̀tì ewé ewúro tútù gẹ́ẹ̀tì ewé ìtìpọ́nlá tútù ewé mẹ́rẹ̀ẹ̀rin ṣe ní àgbo kó máa fi wẹ̀ ó ń forí kókó aláǹtakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun gbogbo ẹ bá clear dànù ni ewé Ajeobale yìí náà tó bá gbó tó kàn gbó òun nìkan sínú omi tó wá mix omi mọ́ máa fi wẹ̀ kó fi ṣan ara fún ẹ tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókó aláǹtakùn tọmọ kékeré bá ń sunkún ọmọ òòjọ́ àbọ̀mọ kékeré tó ń sunkún tẹ̀mọ̀ nǹkan tó ń rí tó ń dà láàmú lójú oorun tí ò rórun sùn ọmọ kékeré tí ò rórun sùn kódà àgbàlagbà tí ò rórun sùn ẹgẹ́ ti ewé Ajeobale tútù ewé ewúro tútù ewé rẹ́rìn kòmí tútù ẹ lọ ewé mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ ewé Ajeobale tútù ewé rẹ́rìn kòmí tútù ewé ewúro tútù ẹ lọ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ lọ papọ̀ ẹ pò mọ́ ọṣẹ ẹ máa fi wẹ̀ fún ọmọ tó ń sunkún tí ò rórun sùn yẹn àti fún àgbàlagbà tí ò rórun sùn wàá sùn fọnfọn ni bí sínú láì tààlà tó rọ́ máa lé ẹ̀mí òkùnkùn jìnnà then you will sleep. ìwúlò ewé Ajeobale nìyẹn tẹ́jẹ̀ ò bá dá lára èèyàn báwo la ṣe lè léwé Ajeobale fún tẹ́jẹ̀ ò bá dá lára èèyàn ẹni tẹ́jẹ̀ ò dá lára ẹ wá ewé Ajeobale yìí ẹ wá tútù ẹ lọ pẹ̀lú ìyèrè ẹ fi sí ẹja àrọ̀ fẹ́ni tẹ́jẹ̀ ò dá lára ẹ bóyá ẹ̀jẹ̀ ìbímọ ni bóyá ẹ̀jẹ̀ píríọ̀dù ni kó jẹ ewé Ajeobale ẹ fi ṣe pẹ̀lú ẹja àrọ̀ fún ẹja gbígbẹ ẹja borí kó lá ọbẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn máa dálẹ̀ kan náà àbí kẹ́ ẹ ṣe ewé Ajeobale nìkan lágbo kí ẹni tí obìnrin tẹ́jẹ̀ ò dá lára yẹn kó máa tìdí bọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ó dá lára ẹ̀ ìwúlò ewé Ajeobale pọ̀ tá a bá ní ká máa sọ olóǹkà ewé Ajeobale yìí kan náà ni tẹ bá gún pẹ̀lú èpo ọ̀bọ̀ tẹ bá gún ewé Ajeobale pẹ̀lú èpo ọ̀bọ̀ tẹ wá mú ègún náà ṣàkó tó ìníná lára ẹ fi sí ẹgún papọ̀ ẹ pò pẹ̀lú òróǹro màálùú mọ́ ọṣẹ ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń lálàkàlà tí kì í rọrùn sùn kó máa fọṣẹ náà wẹ̀ ìwúlò ewé Ajeobale pọ̀ a lè sọ́tọ̀ ẹ rí pé ewé Ajeobale òun àti epo ọ̀bọ mọ́ sábà rìn tó bá já ewé Ajeobale tó wá kó epo ọ̀bọ̀ obìnrin kó fi akọ òkúta méje tẹ́lẹ̀ pot kó kó ewé Ajeobale tútù àti epo ọ̀bọ̀ sínú ẹ̀ ọkùnrin kó fi akọ òkúta 9 kó fi tẹ́lẹ̀ pot kó kó ewé Ajeobale àti epo ọ̀bọ̀ síbẹ̀ ẹsẹ̀ lágbo máa fi wẹ̀ purification ní ọ̀nà àlà tó rẹ́mi òkùnkùn ó sá lọ tẹ́mi òkùnkùn bá dẹ̀ ti sá lọ atẹ́gùn gidi afẹ́ sí ẹ̀ wàá rí nǹkan ṣe ó yá ẹni tó lẹ́rọ̀ ìkórìíra lára ẹni tó ní
ẹran ìkórìíra lára wọn gbá tiẹ̀ ń bi iṣẹ́ ọkọ ẹ̀ náà ò gbá tiẹ̀ àwọn èèyàn wọ́n ń gbé jùlẹ̀ lọ́kùnrin lóbìnrin ó lẹ́ran ìkórìíra lára bá mi gẹ́ẹ̀tì ewé àjọbálé bá mi gẹ́ẹ̀tì ewé rẹ́rìn kò mí bá mi gẹ́ẹ̀tì ewé àbámọ́dá bá mi gẹ́ẹ̀tì ewé àlùpàìdà wá èpo ọ̀bọ̀ wá gbé tẹ́lẹ̀ ìkòkò yẹn wá kó àwọn ewé ilé lórí wá bomi lásán sí ordinary water ṣe lágbo ẹni tó lẹ́rọ̀ kórìíra kó máa fi wẹ̀ kí ni ó dá gẹ́ẹ̀tì rúùtù igi àjẹ́òbálé ẹni tó lẹ́rọ̀ kórìíra lára gbòǹgbò igi àjẹ́òbálé rúùtù ẹ̀ ó máa ń ṣòro tó bá ti rí díẹ̀ nínú rúùtù ẹ̀ gé wẹ́lẹ́wẹ́lẹ́ sínú ike kan wá ju egbò túdè kòkó egbò túdè náà rúùtù túdè àti rúùtù igi àjẹ́òbálé kó papọ̀ sínú ike kan wá da káfúrà sínú ẹ̀ wá ju káńfọ̀ sínú ẹ̀ wá rọ omi sínú ẹ̀ wá dé pako gbé síbì kan fún bí ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méje after yẹn omi yẹn máa mix ẹ̀ mú mi wẹ̀ kó máa fi wẹ̀ ẹ tó lẹ́ràn kórìíra lára purification ni so ìwé àjọbálé a lè sọ wúlò ẹ̀ tán a lè sọ wúlò ẹ̀ tán a lè sọ wúlò ẹ̀ tán bó ṣe wà yìí tí o bá ń gbo ewé àjọbálé nìkan tó kàn ń gbó pẹ̀lú omi tó wá ṣẹ tó mix ẹ̀ mọ́ pick milk àbí kó lo fresh milk kó máa mú àwọn ọmọ tí wọ́n ní àwọn ọmọ síkìlà ẹni tó máa ń jẹ́ síkìlà ó lè máa mú ó ti yẹ yín nísìn ẹni tó bá jẹ́ síkìlà ó lè máa mú in other way around ẹni tí kìí ṣe síkìlà tó bá dẹ̀ mú náà purification ni wàá sùn á lé ẹ̀mí òkùnkùn jáde lára ẹ̀ then sọ́sẹ̀sì á lè wọlé tọ̀ ẹ̀ wá tó bá gbé ewé àjọbálé tó mix ẹ̀ pọ̀ mọ́ fresh milk. afárálá ẹkùnjọ́ mẹ́ta o ẹ ti understand this so ìwúlò ewé àjọbálé pọ̀ so gbogbo ẹ tó bá nípe ní níjà a wà ní ìbẹ̀jú lẹ́kí mádàgbáyò òkè ògùn ìbẹ̀jú lẹ́kí ẹ̀pẹ́ expressway Lagos ibẹ̀ láwà ẹ máa join program ilé every morning 8:20 Nigeria time ẹ máa join wa tẹ ẹ bá ti rí wa ní 8:20 torí time náà ò tí mú mi lára torí mo máa ń busy gan but 8:20 ni mo kọ síbẹ̀ so màá máa try àti meet up kẹ máa gbọ́ oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa tẹ́ ń dá sétò àwọn ọmọ aláìní tẹ́ ń dá sétò masjid tá a fẹ́ kọ́ agara yìí ò ní da yẹn ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú àdúrà yẹn àgbà tọmọtọmọ ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹ fi ájì àti umura ẹ fi ta wá lọ́rẹ ní organisation wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa àwa láwọn special package fún yín ẹ wo special powder yìí terminator ni à ń pè é powder yìí kì í ṣoṣólẹ̀ kì í ṣèyọnu ayé kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà ò bẹ́ anybody ṣùgbọ́n tọ́wọ́ ẹ̀ bá tẹ powder ibi sí ní láì tààlà monitoring spirit kò ní rí ẹ mọ́ wàá máa rógo ẹ lò bẹ́ẹ̀ ni ibi sí ní láì tààlà ẹ get miracle leaf sí wa ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ ju ẹsẹ̀ èèyàn wú ni ipò èèyàn wú ni wọ́n gbé nǹkan sínú womb wọ́n gbé nǹkan sínú ovary èèyàn àfúnjẹ tó ti pẹ́ lára ọfà tó ti pẹ́ lára ẹ get miracle leaves kò ṣe má ní the same thing all in one prevention ni all in one treatment ni cure ni ó lágbára gan ikú nìkan ni kò lè wò lórí èyíkéyìí àìsàn tó bá òkú dojú kẹ̀dá gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved ló gba láàbù kọjá bẹ́ẹ̀ ni they are all powders egbògi ni tí ò ní chemical nínú bẹ́ẹ̀ ni made in India packed in South Africa ó lágbára púpọ̀ jù mú wá Nàìjíríà báyìí kò síbi tẹ̀wá tí product wa ò dé adẹ̀ láwọn special package tá a tún máa ń ṣe yàtọ̀ sí product tínú bá bí mi tọ́tẹ́ pé èèyàn kọlù fún nǹkan tọrọ ẹ̀ kọjá product ètò àdúrà wà ètò sàárà wà tó lẹ́jìtì ètò àwẹ̀ wà tó lẹ́jìtì àwọn halal powder wà tá a máa ṣe é sísìn tẹ́mi òkùnkùn máa jìnnà sẹ́ni náà abẹ́ni tó ní diabetics abẹ́ni tó ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n lò ní evil word aláwọ̀ package fún abẹ́ni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ aláwọ̀ package fún ẹgẹ́ẹ̀tì ilham ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà ọkùnrin tí arúgbòsà bá ń dà láàmú tí dakọ́lẹ̀ ń dà láàmú kó gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ ni caterpillar transformer miracle leaf kó gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta bí sínú láì tààlà tí ò bá ti lọ́wọ́ ayé nú
transformer ní fún quick ejaculation weak erection fún low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bulldozer med fibroid ní fún obìnrin tó ní fibroid àbí tó ní blockage tube bulldozer med fibroid ẹ gẹ́ẹ̀tì caterpillar fún hormonal imbalance bẹ́ẹ̀ ni sọmúroro ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí sperm leakage tá a mọ̀ sẹ́jà àbó láwọn infection nǹkan funfun jáde lójú ara obìnrin ọkùnrin náà ń tọ̀ nǹkan funfun nǹkan bí ẹ̀jẹ̀ ó ń jáde nígbà tó tọ̀ tán ojú ara ń yàn ẹ gẹ́ẹ̀tì àwọn powder wa àwọn package wa so a dẹ̀ tún wá ní black seed powder fáwọn èèyàn tó bá nídìí ẹ̀ à ń ta black seed powder à ń ta black seed oil a dẹ̀ ń ta virgin olive oil tá a mọ̀ sí sage seiton à ń ta virgin olive oil black seed powder à ń ta bí sínú láìta alá ìdíṣẹ́ ẹni láti mọ ní lọ́lẹ̀ o ó ti yẹ yín sí àwọn òde ní ṣe fraud so ẹni tó bá tọjà erùpẹ̀ yóò gbowó òkúta ọlọ́run ọba we care almighty Allah cure we care almighty Allah cure we care almighty Allah cure gbogbo iṣẹ́ wa aláwọn èèyàn tí wọ́n ń give testimony káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n dẹ̀ ń gbádùn àwọn product wa tí wọ́n dẹ̀ ń gbádùn àwọn special tá à ń ṣe so tọrọ èèyàn bá ti kọjá product ẹ̀kọ́ ta akẹ́kọ̀ọ́ káàkiri ni so aláwọ̀ package tá a máa ṣe fún bí sínú láì tààlà spiritual ni o natural ni o ẹ̀kọ́ tá ti wà lórí +234 810 913 1425 +234 810 913 1425 gbogbo àwọn product wa ní lóríṣiríṣi àwọn onífìtọ̀fọ̀gbẹ́ lóríṣiríṣi àwa lọ́lọ́run ní ká ṣe Sheikh Afagba International Limited àgbà ọjà tàìmí mo ṣe product mi ní ẹ̀rí halal gbogbo product mi ló wà halal ló gba láàbù kọjá ẹ̀rí àwọn wàá dúró lórí product nìkan ẹ ṣe program káyọ̀ jàǹfààní ẹ̀ mi ò dúró lórí product tọ́rọ̀ bá tún di pé ó di pé kínní mo láwọn nǹkan tí mo tún lè ṣe ebi ò dẹ̀ ní sick refugee fún yín ní evil world o ní sick refugee fún yín ní evil world no ọlọ́run la máa pè kó wá dá sọ̀rọ̀ yìí fásitì àlọ́ àlàdíkiri ibú tó láti àlẹ́ àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ dúpẹ́ fọlọ́run miracle leaf sí wa ni ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìsẹ́mísẹ́mí la fi preserve senna leaf ó wà effective púpọ̀ jù gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ online àdúrà yá gbà ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà o oore ilé ayé àti tọ̀run ọlọ́run àṣefẹ́mi àti yín a máa bẹ nínú ìkẹ́ ọlọ́run ọba títí láéláé níbi sínú láì tààlà bíákìlá ilá illallah sayyidina muhammadu rasulillah sallallahu ta'ala alayhi wa sallam inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo ojú tó wò wá báyìí àtọ́jú tàpadà wo fídíò yìí ẹ ní dààmú ẹ ní rí wàhálà nínú ọdún tuntun yìí ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò ẹ ní rí ìdààmú bí sínú láìta bó ṣe wù kó mọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ara yín ẹ ní bára yín ní 6 feet inú sàárè lójijì ọlá ti tóbi ọlọ́run ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ bí sínú láìta ẹ máa make sure pé enjoy wa every 8:20 8:20 Nigeria time every morning bisini light ala àdúrà wa gbà inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ba lónìí o agara ye oni dayin Allahumma salli ala sayidina Muhammad salatu najina bi amin jamil awwal wal afat wa tuqadila nabi jamil ajat wa tayruna bi amin jamil sayyat wa tarfa'una bi indaka ala darajat wa tuballighuna bi aqsal gayat min jamil ayrat fil ayat wa ba'da al mamat wa ala alihi wa sahbihi wa sallim taslima wa assalamu ila al liqa